ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ́wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Fún àwọn tí wọ́n wé káàkiri àgbáńláyé orúkọ nílẹ̀ pẹ̀rẹ́sà. Orúkọ mi ni Ọlájídé Alibalogun Surajudeen. Ó ní Islam ní ẹ̀yin náà ń kọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ wá bẹ̀rẹ̀ ọdún mélòó sẹ́yìn. Láti 1979 mo ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ọ̀gá mi Abdullahi Akínbọ̀dé ẹ̀yìn àwọn ọ̀gá mi àwọn ọlọ́kọ̀ èmi níṣẹ́. ẹ̀ ń lùlù ń bẹ̀ ni ẹ̀ ń gbérin àbẹ́rin rẹ̀ ń dà bẹ́ẹ̀ ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́yìn Akínbọ̀dé. èmi ń kọrin ni lẹ́yìn wọn lẹ́yìn Akínbọ̀dé. ẹ máa ń gbérin lẹ́yìn wọn. bẹ́ẹ̀ ni. ẹ wá ṣeré fún bí ọdún mélòó kẹ́tọ́ yàtọ̀. nígbà tí mo ṣe yẹ nígbà tó máa di 2003 alájàdúkà wa pé òun náà fẹ́ kọrin bismillah top pleasure time yẹn a ti ṣe iléyá ń bọ̀ so èmi dẹ̀ ni máa ń play fún gọ́fìnà Bọ́lá Tinubu gbàtọ́ wà gọ́fìnà èmi ni máa ń play fún wọn so gọ́sọ̀gùn dẹ̀ ni pé àjálọ́ka náà ká lọ ó ṣe ni pé abẹ gbogbo bá ṣe lọ play ní Kútọ́nù àjọ lọ ni. bàbá rẹ̀ sì sọ̀rọ̀ pé olórin náà ń tẹ̀lé káàkiri ni àwọn olórin náà fọwọ́ sí. bàbá ẹ̀ sọ̀rọ̀ o má purọ́ bàbá ẹ̀ sọ̀rọ̀ kódà aláàjì àwa tí ò fẹ́ rárá wọn fọwọ́ sí. kódà wọ́n wá sílé mi ní Wúlọ́bí wọ́n wá bá mi jà lórí rúkà I'm very sorry to say this ìgò ni mo yọ sí wọn pé ẹ wá ọmọ Èkó lè mi ìgbóná lẹ́yìn. àfààní abúlé yogo. ọlọ́pàá ọmọ Èkó ṣé ọmọ Èkó ní Gàwátì náà ni. Gàwátì wọn ṣọmọ Èkó ìgbóná ni wọn ṣọmọ Èkó ti fi mú wọn nìyẹn pé ọmọ Èkó lè mi ọmọ bíbí Èkó lè mi. ẹ wá fàgbọ́ yọ. mo kàn mú kóòkì ni ìgò ní fi lé wọn bọ́ta tọ́ni pé àfapagùn mọ́lẹ̀ báyìí. àfa yogo. ó sọ̀gò sílẹ̀ mo sọ̀gò sílẹ̀ báyìí gbígi bọ́ṣe lọ nìyẹn tó fi nílẹ̀ èèyàn dárúkà fún mi. wọ́n wá padà á yànda ẹ̀ ó wá wà lẹ́yìn fún bí ọdún mélòó. láti 2003 àbí. 2003 ṣé mi lè ń bèrè àbí rúkà. rúkà ọdún mélòó rúkà lọ́dọ̀ yín. lọ́dọ̀ yín ló lò pẹ̀lú yín. rúkà tó lò pẹ̀lú mi at least á lò tó 20-something years lọ́dọ̀ mi. tí ń bá yín gbé ní kiri. àjọ ń káàkiri àjọ lọ sí Kútọ́nù ni a kúrò ní Kútọ́nù a lọ sí Gabon àṣírí fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà a kúrò ní Gabon a lọ sí lápapọ̀ ìrìn àjò yìí. ṣé mi àbí ẹ̀yin. àárọ̀ lọ́dúnkà àwọn tí yín ná. ṣẹ́rí àkọ́kọ́ àjùmọ̀bí kọ̀ọ̀kan tànú wọn ẹ̀tẹ̀lí iṣẹ́ yìí àdíjùrọ̀ olùrànlọ́wọ́ ló fa rẹ́kọ̀dù márùn-ún péré mo ṣe. lè ṣe ìfìwẹ́ ẹmọ gómìnà Tinubu gbà wọn kí làgbéṣepọ̀ yín bò lè ti mọ Tinubu. ẹ ṣe ṣẹ́rí ní tó bá ti di àsìkò àti ṣínú ọmọ fún mi slọ́ọ̀tì kan pé kí n máa wá ṣínú ní ọ̀dọ̀ gọ́fúnà pẹ̀lú gọ́fúnà ní màá ní náà ń gbà yẹn bó ṣe di pé àmọ́ra nìyẹn. pẹ̀lú Tinubu. yes wọ́n sì mọ̀ yín. dáadáa bí ẹni bí mi tó mọ̀ Tinubu mọ̀ jù nínú owó àti èmi nínú owó tá a ná àti èmi. àbúrò kọ̀ọ̀kan tó máa ń pè yín.
olórúkọ tó ń pè mí. kí ló ń pè yín. òyìnbó Tinubu. èèbó Tinubu ló ń pè yín. ẹnìkan wòlíì kan ló sọ o ó ní kò sẹ́ni tí á súnmọ́ Tinubu tá a bá àkànbí ọmọ olódò ṣe tí ò ní jèrè lára rẹ̀ wípé bí oyin ni kí láǹfààní jẹ́ lára Tinubu. àǹfààní tí lára Tinubu ni pé ẹ̀ẹ̀mejì ni mo lọ sí Mẹ́kà Tinubu tẹ̀lé rán mi lọ. aṣíwájú ló rán yín lọ. rán mi lọ bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀mejì mo lọ sí Mẹ́kà wọ́n tẹ̀lé rán mi lọ. àti pé mo tún mọ èèyàn látara ẹ̀. mo mọ àwọn commissioners mo mọ wọn. Túndé Balógun mo mọ látara ẹ̀. mo mọ former governor Rájí Fáṣọlá látara Tinubu Bọ́lá Tinubu. àwọn tí wọ́n mọ̀ yìí sáwọn náà lóore tán ṣe ṣá. wọ́n lóore tí mo ń ṣe o tó ń ṣe fún mi o. ngbàtà dé Mọ́kà commissioner Balógun ìyẹn ó fún mi ní gbàmábínú. ó fún yín lówó. owó Nàìjíríà àbí ìyá lọ fún yín. ó fún mi rí àríyá ló fún mi. wọ́n bù sí yín lápò. bẹ́ẹ̀ ni mo dẹ̀ tara ẹ̀ náà mọ gọ́fún Fáṣọlá. bàbá lẹ́yìn ìwà ń kọ́ láàrin àti Tinubu ṣé àjọṣepọ̀ tẹ̀ ṣe wù àṣà àbẹ́ ẹ̀ gbúrò bàbá mọ́. ẹ má bínú iṣẹ́ rí iṣẹ́ mọ̀ pé kò sí bó ṣe lè wò kó rí ó ti advance ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. bá ṣe ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlè rí bẹ́ẹ̀ mọ̀ sí kò sí bó ṣe lè wò kó rí unless tí bá kọ́ pè wọ́n nìkan. ọ̀rẹ́ ń gbé kọ́ yín. nígbà yẹn ń gbé kọ́ mi o màtọ́wà gọ́fúnà ń gbé kọ́ mi ní ìsọ́rẹ́nsì yìí. ní ọmọ àwọn ọmọ báyìí. nọ́mbà àti gọ́fúnà yẹn náà yín lò. tẹ bá pàdé Bọ́lá Tinubu lónìí kílẹ̀ ẹ̀ sọ fún ìfẹ́ tí ẹ rí ẹfọ́ ya ń ṣe é dẹ̀ báyìí níwò mi wù ọ́ ebi lẹ́wì fún. ọ̀gá bẹ́ẹ̀ ṣe fi mí sílẹ̀ sí last time ọkọ mi wà ń sìn yìí o. òye wa dáadáa. ẹ fẹ́ mi lówó. ẹni sọ bẹ́ẹ̀. rárá o. kílẹ̀ wá bèrè lọ́wọ́. tí máa bèrè tó bá pè mí tó bá kú èmi kan òun kọ. ẹ sọ sí kámẹ́rà báyìí. ọ̀gá tẹ́lẹ̀ ṣe mí lóore tó lè dùn mọ́ mímọ́ ni pé mo fẹ́ instrument máa fi kọrin. irinṣẹ́ máa fi kọrin mo fẹ́ nìyẹn mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run jẹ́ kó nífẹ̀ẹ́ mi ó nífẹ̀ẹ́ mi náà ká nìyẹn ni ó nífẹ̀ẹ́ mi o. irinṣẹ́ lẹ fẹ́ báyìí. tó bá fún mi ní irinṣẹ́ inú mi á dùn. bàbá tábà ń sọ nípa yẹn àti Okoya Gawat àjọṣepọ̀ yẹn ó lọ fáìmọye ọdún àbí. bẹ́ẹ̀ ni. Lúkà tẹ́yìn mọ̀ tí àwọn pọ́blíkì ò mọ̀ lórí ọ̀gbọ̀n ní Lúkà. ẹ̀dá tọ́lọ́run dá Lúkà ẹ wo bí ẹ má pa mí lẹ́kún torí kò sí èèyàn tó lè ṣe bí Lúkà fún mi mọ́ kò sí àyàfi tọ́lọ́run bá tún mú onítọ̀hún wá bẹ́ẹ̀ Lúkà ó ṣe dáadáa. ó ṣe dáadáa pé tí bá mú èèyàn lọ sọ́dọ̀ Lúkà pé Adúkẹ́ ó àfáàyè wọ́n fẹ́ kó ṣe lóore ó máa ṣe. ìgbà tẹ́ bá sọ fún ni. tí bá sọ fún ló máa ṣe. kí ló múrú fẹ́ bẹ́ẹ̀ jìnlẹ̀ láàrin ẹ̀sìn kí ló múrú fẹ́ yẹn wá ó fẹ́ràn yín tó bẹ́ẹ̀. ṣe wà pé láti ilẹ̀ èmi ni mo train ni ẹ̀ so n tí mi ò fẹ́ kò ní ṣe Lúkà ò ní ṣe bí ó ṣe kí n ṣe yẹn ló jẹ́ kí èmi gan máa ń ṣe bọ̀yìbọ̀ yìí lẹ́yìn yẹn gbà yẹn táwọn èèyàn ń sọ pé ọmọ tó kọ́ ń ṣẹ́ lẹ́tí ṣe bọ̀yìbọ̀ yìí fún kí ló yẹ fàárù nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní kò lè yé yín ṣe rí first travel máa kọ́kọ́ travel lẹ́yìn tí mọ́kàdé lọ sí Kaula to and fro mi ticket nílùú Sheikh Ibrahim lọ́hùn ní Kaula Lúkà ló rán mi ló ra tíkẹ́ẹ̀tì plane to and fro ló rọra fún mi ti fi lọ sí Kaula. ṣé o kálẹ̀ bá lẹ́fẹ̀ẹ́ Amẹ́ríkà náà yóò ràn yín. aràn mi o. bí lọ́nà bá wù yín yóò ràn yín lọ bẹ̀. aràn mi Lúkà tó yẹ pé yes tí òun fúnra ẹ̀ bá gba eré a ní alájì ẹ̀ẹ́dẹ̀ àjọ ṣeré lọ àmú kọ́kọ́rọ́ mọ́tò ajúlù mi báyìí pé èmi ní kí n drive. ẹ̀mú wa mọ́tò rárá. bẹ́ẹ̀ ni kò síbi tó bá lọ ṣeré níbi kan tí bá tẹ̀lé lọ a ní alájì
a ní òun ti àrẹ́jì òtẹ́ẹ̀tẹ̀ máa sùn fún yín ó tẹ̀ kí n fẹ́ kí n. sọ̀kò ń kó yan yín kéré rárá. Rúkà ó ti dìrọ̀ àní tí mo bá mú yàn sẹ́yìn pé Àdùkẹ́ bá mi hẹ́pù ìyá yìí. ọjọ́ tí gbogbo wa já tí ìròyìn tí ò dá ṣẹlẹ̀ gbogbo ti bá yín gbogbo wà ń jọ́nà lọ́hùn. ojú oorun mo sùn òun ẹni tó kọ́kọ́ jí mi tó sọ pé Rúkà Aláàjì Rúkà kú báyìí mo gba létí bẹ́ẹ̀ ni mo gba ní etí ni mo ṣàpàdà ń bẹ̀ ni. òkè ni yẹn wà lọ́dọ̀ yín gbà yẹn. ẹni yẹn wà lọ́dọ̀ mi gbà yẹn. ok ó wá jí mi pé ọmọ ní Rúkà kú báyìí mo gba létí bẹ́ẹ̀ ni pé àti lè pray now. wọ́n gbé ní pífù. ṣe rí ọ̀sẹ̀ kan yẹn even níbi ìlérí tó ń ṣe program léni nígbà tó ń dárúkọ ẹ̀ ń ṣe mò ń sunkún because ó ti ọ̀nàdíjì mi ò rẹ́ tó tún lè help mi bíi ti Rúkà mọ́. àjọṣepọ̀ yẹn nígbà tó wá rí pé ó ti ṣíra tó ti lọ jábọ̀ fẹ́ lùmọ̀ rẹ̀ ń tiẹ̀ ǹjẹ́ tí ẹ sùn ṣe ti ẹ rírí ṣe ti ẹ pàdé ẹ lójú oorun. Ọlọ́run akẹ́yìn ṣe rí ó ṣe ẹlẹ́ẹ̀mejì tẹ́ẹ̀rí tí mo rí Rúkà ó ṣe ẹlẹ́ẹ̀mejì bí ṣe rí níbẹ̀ ni pé mo dúró ni mo lọ síbi eré mo fẹ́ lọ kọrin náà ni mo á páàkì mọ́tò pé káwọn ọmọ ti ń gbé dání kọ́ bọ́lẹ̀ bó ṣe fi hàn mí nìyẹn o kò pẹ́ ní Rúkà kọ ìyọ̀ ni wá ń bọ̀ Aláàjì ló ń kúnlẹ̀ bọ̀. bóò ló ṣe rí kí ló wọ̀ bóò lára bóò lójú ẹ̀. ṣe rí ojú yẹn ara ẹ̀ ó wà normal ó wà voiles white voiles ló wọ̀ àti ìborùn ó ṣe máa ó wọ̀ àti borí. ó nìtì dáadáa. ó nìtì dáadáa ó kúnlẹ̀ òkí mi ṣá Àájì ṣé kò sí nítorí ṣe wà pé kò mọ rí pé tó bá dẹ̀ máa pè mí ó máa Àájì. ẹ̀rí ọmọ ìbéèrè tẹ́ ń bu ìlera wọn. ara kìlẹ̀ sọ fún ọ̀rẹ́ nípa ìbáṣepọ̀ tó ìbáṣepọ̀ lè ń sọ lẹ́ni yìí o kìlẹ̀ sọ fún àwọn èèyàn nípa ìbáṣepọ̀ àwọn síra wa. ṣé rí àwọn síra wa n tó jà jù láyé yìí ni pé kéèyàn máa ṣàánú kéèyàn lawọ́ kéèyàn máa ṣàánú even kó má mú un tọ̀hún rárá kéèyàn ṣàánú ẹ̀ because àwọn ngbà tí a lọ play ní iwájú ilé bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá ẹ̀ wà láyé ńgbà yẹn bẹ̀tẹ̀ ọtí bàbá mi jà ńgbà yẹn o even ìjà tá a jà gan apá Mẹ́kà láti parí ẹ̀ nítorí ọmọ Èkó lèmi mò ń sọ mò ń tún sọ. àpẹẹrẹ mo ní lẹ́kọ̀ọ́ mo sọ fún pé ọmọ Àlíbalógun lèmi ọmọ Àlíbalógun ni mí lẹ́kọ̀ọ́. èèyàn líle lẹ́ máa jẹ́ o. mi gbọ́. èèyàn líle lẹ́ máa jẹ́ o. ẹ lé díẹ̀. mo burú sẹ́rí mi wá burú mi kò gba ìwọ̀sí ni. ẹ wọ bàbá ló lọ mẹ olólọmọ rẹ ó sì ní ẹmọ ọmọ jáde mọ bí ẹgẹ bínú ni. màá bínú ẹ tẹ̀lé Ọlọ́run dáríjì mi o sẹ́rí n tó fà bínú mi sí Àbàrúkà nílé yẹn pé ó tẹ̀ jẹ́ gbóná yẹn ó jẹ́ gbóná ìgbóná ni ẹ. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. fún àwọn tí ó ń wí káàkiri àgbáńlá ayé ẹ̀dá ọkọ̀ ilé kan rẹ̀. Orúkọ mi ni Alhaji Surajudeen Ọlájídé Àlíbalógun. ọ̀kan àwọn olórí mùsùlùmí ni ẹ̀yin náà ẹjọ́ ṣiṣẹ́ yóò tó bí ọdún mélòó sà. Mo ti wà níṣẹ́ láti 1979. ẹ ti ń kọ́. mo ti ń kọ́ ngbà tí tó di 1983 Alhaji Àdùkẹ́ join mi ó wá òun náà fi máa kọrin. 1983 àbí 93. àbí 93. sorry 93 àbí 2003. 93 ni fẹ́ sọ. 93 83 wà 93 wà 2003 wà 2013 wà. 93 ni. 19 náà sì sí báyìí 30. bí 30 years. bí 32 years ni wa. ó ti wá pé òun fẹ́ join band mi. okay. so bí rẹ̀ ní bismillah God so good time yẹn Iléyá ń bọ̀ kò tí ní ó bọ́ sí God so good àjọlọ sí show yẹn wá jẹ́ show president ìyẹn Bọ́lá Tinubu ìgbà tó wà ń gọ́fúnà
a lọ play fún wọn ní State House àjọlọ